captain case bó ló ṣe bẹ̀rẹ̀ láàrin ìṣẹ́jú tí ò ní ju 5 lọ mo rántí ijọ́ yẹn Malam a lọ sí Ògidì àbí lọ́dọ̀ àwọn bàbá Kamali rahimahullahu ta'ala nílọrin bá ṣe wá dé Malam wá ní ọ̀gbẹ́ni kan mọ̀ ń dà wọ́n láàmú ó ní òun ní ìdìrànlọ́wọ́ o ó dẹ̀ sọ wípé kó dà Jamiu Adegunwa kìí ṣègbà tá a lọ sí programu ńlọrin o a lọ sí fisiti gbà yẹn ni o so pé Jamiu Adegunwa dẹ̀ sọ wípé kò mú owó wá Malam ti sọ fún mi mo ní ọkàn mi sọ pé nìyẹn ń parọ́ ni Malam ní àwọn náà ń wò bẹ́ẹ̀ mo ní no problem náà èmi ò wá ṣèwádìí ní lórí ẹ̀ mo dẹ̀ ṣèwádìí nípa ẹni yẹn mo fún Malam náà feedback mo sọ fún kọ́gbẹ́ni yìí pé ara ń fún mi sí i sẹ́mọ̀ èmi níṣẹ́ sí kan tí n bá bílífù pé kinní kan ò rí bẹ́ẹ̀ èmi náà mo lè rọ́ǹgì ńgbà mí o Ọlọ́run máa ń bá mi ṣe pé n tí mo rò yẹn asábà máa ń rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ìgbà míì náà èmi náà lè rọ́ǹgì ṣùgbọ́n 90% mo kàn fíìlì jọ ni pé kinní yẹn ò right wàláhì mo sì mú fóònù mi mo sì pe Alhaji Jamiu Adegunwa yìí ní assalamu alaikum sir mo wà níwájú mọ́sálásí wa ní Kòròdú ni mo ní assalamu alaikum sir ẹnìkan ni mo lérò wípé n tó fẹ́ ṣe ni kó fẹ́ báyìí lórúkọ jẹ́ bẹ́ẹ̀ni pẹ̀lú pé ẹni kò mú wákẹ́ tó ràn òun lọ́wọ́ níta ẹni yìí sọ fún mi pé filẹ̀ jẹ́ kó lọ bàjẹ́ jẹ́ kó lọ bàjẹ́ jẹ́ kó lọ bàjẹ́ mo tún pè wọ́n padà bóyá níta ẹni yìí fẹ́ ṣe tó fẹ́ ṣe rèé o jẹ́ kó lọ bàjẹ́ jẹ́ kó lọ bàjẹ́ lè pé no problem ìyìn nítorí pé bóyá àjọ ń ṣe rọ́dù lórí ọ̀rọ̀ ẹ̀sìn kéèyàn kan wá fẹ́ báyìí ló kọjá kí n wá lọ́wọ́ sí i ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́ràn ìlé torí ìyún kí mi náà wá lọ sórí ibú lọ́dọ̀ Ọlọ́run mo dẹ̀ sọ fún wọn mo sì wá pé ẹni báyìí o wọ́n ní kó lọ boko àwọn jẹ́ èmi náà ń bá ṣe tèmi lọ in short Ọlọ́run padà fún wa lẹ́ni yìí mú torí gbà yẹn Malam wọ́n ti fún lówó ẹgẹ́ ti nísìn ẹ̀ tá à ń sọ ìtí ẹ̀ bá ṣe nǹkan tó ṣẹlẹ̀ o kò yẹ ká mọ sọ̀rọ̀ ìbáyìí mọ́ o torẹ́ ní ti tọrọ túbá o ti tọrọ àforíjì o ti tọrọ àforíjì o kódà ti lo ẹ̀wọ̀n lórí ẹ̀. yes bàtà wà arrest ẹni yẹn ń gbà ẹ́ torí mo gbọ́ tán sọ pé ẹni yìí sọ pé àwọn tó ń fò kọ wọn sínú kéèsì yèmí mo dá kọ wọn fóun bẹ́ẹ̀ni mo ní subhanallah irọ́ lélẹ́yìn náà nítẹ̀mí ń sọ lọ́jọ́ yẹn ni wípé láti ṣàlàyé àwọn tá a jọ ṣiṣẹ́ tá a fi rẹ́ni yìí mú lódodo èmi mo bá sọ̀rọ̀ títí tí mo fi tàn wá ṣùgbọ́n kò sẹ́yìn àwọn èèyàn mi nígbà ẹni báyìí o tá a fẹ́ mú o mo dẹ̀ dákọ̀ àwọn èèyàn láti dúpẹ́ lọ́wọ́ odidi rọ́ọ̀sì ni wípé torí mi náà fi lọ arrest ẹ̀ ẹjọ́ sẹ́ni tó ní kéèyàn lọ bò ń ló kọjá láwa lọ torí ẹ̀ arrest èèyàn anigé sẹ́mọ́ báyẹn competition police station ni a lọ kọ́ wípé ó ń lu jìbìtì ó ń ṣe kíní kan pretense kíní kan OBT bẹ́ẹ̀ni nítorí gbẹ́ni yìí nìyẹn kì í ṣe kó sọ wípé captain versus Alhaji Jamiu Adegunwa rárá náà láíláí náà kò sí lọ́jọ́ bá a sì ṣe gbẹ́ni yìí tán tiwa àwago lánìyàn pẹ́ni yìí ò lọ sẹ́wọ̀n wallahi tallahi ó náà sọ bẹ́ẹ̀ àwo lánìyàn but kí ló ṣe ní pé bó ṣe gbẹ́ni yìí lọ sí kóòtù ẹnì bá sọ pé òun jẹ̀bi ó sọ fara jẹ́ pé òun jẹ̀bi pé òun jẹ̀bi lẹ́sẹ̀kẹsẹ̀ ẹni ẹ sọ fún mi létà pé òun lérò pé tó máa sọ pé òun jẹ̀bi o wọn ò sì nǹkan tó fẹ́ sọ òun ní kíni o fufu yẹ àwọn òsì ẹ̀ lánìyàn ìyẹn rárá àwa kan rí àwa mo dẹ̀ ṣe programu wípé adúpẹ́ o ẹni báyìí tí mò ń sọ fẹ́yìn yẹn pé mo pàlàjì Jamiu Adegunwa lé lórí o ó gba owó báyìí lọ́wọ́ Malam o Ọlọ́run sì ti mú o ẹgẹ́ ti nísìnyí lọ́nà jìbìtì Ọlọ́run sì ti mú lẹ́ni ìbá change kíní mọ́ àlọ́wọ́ wípé ó kàn ṣe post kan ni Yusuf Adépọ̀jù ẹ lọ tú captain lẹ́ o wọ́n kàn pé sẹ́mọ̀ ìyìn lè parọ́ ìyìn tó wà lọ́kàn mi ni pé ìyìn tí mo ṣe ń gbà yẹn okay I repeat please Yusuf Adépọ̀jù and others go and release Captain Muhammad because he did not offend me if the arrest is for me thanks. alákọ̀ọ́kọ́ ni wípé nobody tó arrest ẹni because of you. document ni o ẹ jẹ́ wọn rí lójú kámẹ́rà. yes nobody tó arrest ẹni yìí because of you. sọ́mọ́ báyẹn competition police station ni. àyè ṣe family now. ẹ̀sìn lásán ni mo fẹ́ ṣe tí mo fi pè yín gan gbà yẹn.
so ní mi ṣe eré léyìí torí alẹ́ ìjọ yẹn tí mo ṣe program tí mo ṣàlàyé fáwọn èèyàn bí mo ṣe rí captain mú nǹkan kan irọ́ ò da èmi ń ronú bí normal person wípé pẹ̀lú tí mo ṣe yìí o ó yẹ kálájí Jamiu Adegunwa ò mọ̀ wípé ẹni yìí ò ní nǹkan kan lọ́kàn ju ọ̀rọ̀ ẹ̀sìn lọ àṣeyẹn tó ṣe ẹ̀ torí ẹ̀ pè mí ní àṣeyẹn báyìí lẹ́ni yìí ṣùgbọ́n àtorí wọn lọ́mọ ẹni yẹn ṣùgbọ́n tẹ́ bá tó wá sọ pé torí yín ni àṣẹ torí gbogbo mùsùlùmí tó tún lè fẹ́ lù ní kíni o jìbìtì àwa kàn ṣe tọ̀dọ̀ wa ni ẹ̀yin náà sì lè tá mọ̀ ẹ sọ pé rí nínú igu kínní kan ní online pé kò kí ń ṣe kíni o torí yín ẹ wá la sọ fún captain pé torí mi náà fi wá torí Jamiu Adegunwa òun la fi wá mọ̀ ibo la ti sọ fún captain bọ́rọ̀ captain ṣe jẹ́ nìyẹn torí kí n má bàa gbọ́ time bí mi ṣe program yẹn tán la bá ń ra àwọn kíní yìí bó ṣe dijọ́ kejì nù o ní Syndicate bá pè mí ibi tọ́rọ̀ ti kan Syndicate nìyẹn ní Syndicate bá pè mí náà Ọlọ́run wa tóbi Malam wàláhì Ọlọ́run wa tóbi o. Allahu Akbar. ìjẹ́ ìmọ̀ kí ilé yìí náà mo wà lọ́jọ́. bẹ́ẹ̀ni ilé yìí náà ni mo wà. bẹ́ẹ̀ni níjọ́ tọ́ra náà parí programu ní lọ́dọ̀ bàbá kọ́lọ́ba àfọ̀rún kẹ́wọn. bẹ́ẹ̀ni ìwà ìsílé padà. níjọ́ náà mo wá sun ibi ìgbà yẹn wọ́n ti parí. that's true ibi. wọ́n ti parí gbogbo bí mo sùn sálẹ̀. wàláì. ní ìdájí kùtù àì Syndicate kan pè mí ni pé ẹjọ́ ń ṣiṣẹ́ papọ̀ ní o ẹjọ́ ń ṣiṣẹ́ ni mo ní ó kọ́kọ́ yà mí lẹ́nu pé ìgbọ̀rú ẹ̀rì. Syndicate ni you are Syndicate yes Syndicate sọ pé Syndicate gbogbo yín mo pé ìgbọ̀rú ẹ̀rì pé ẹni tó ṣẹ̀ tààrán lẹ́wọ̀n àtúnwájọ ń ṣiṣẹ́ ẹ̀kọ́ àwọn kankan àti mọ́ takò làkàì. honestly èèyàn ṣẹ̀. and Syndicate was innocent then. wọ́n mọ̀ kankan ẹgẹ́ ti pé èèyàn ṣẹ̀ àràn lẹ́wọ̀n àtúnwájọ ń ṣiṣẹ́ papọ̀ kò yé èmi dáadáa ẹgẹ́ ti ń sìn bá a ṣe wá torí Syndicate náà máa sọ̀rọ̀ ń sìn bí kinní yẹn ṣe wá bẹ̀rẹ̀ ní akànrí tán competition mọ́ Malam náà kọ́ competition mọ́ wípé àwọn àti captain jọ ń ṣiṣẹ́ petition yẹn wá dé sọ́wọ́ tèmi. láti command. yes petition yẹn wá dé sọ́wọ́ tèmi lèmi wá ní afẹ́fẹ́ ti fẹ́ mo náà ti topic tí mo pè ń gbà àti rí fùrọ̀ adìẹ pé a ti mọ tẹ́ fẹ́ ṣe fún Malam wọ́n kàn yóò kọ́ Malam kó náà kàn fọkọ tèmi sí ni pé èmi àti captain o àjọ ń ṣiṣẹ́ ni ọ̀nà mu wọn wá arrest mi gbogbo gbà yẹn. very very dramatic. wàláì torí ó fọ́nì pàǹbá captain yẹn pàǹbá ṣiṣẹ́ ẹni tí ẹ mọ gbọ́bọ̀ lèyìn sọ̀rọ̀ báyà kan ṣiṣẹ́ kí ni ẹ wá làwọn ẹ̀dọ́ náà afẹ́ boko ẹnìkan jẹ́ ẹ táwọn jọ afẹ́ boko rẹ̀ jẹ́ àwa aràn lẹ́wọ̀n pè mọ́ ọ lọ ẹ̀wọ̀n kí ni yóò make sense now a sì ràn lẹ́wọ̀n. àfọwọ́rídì ètò ìṣẹ̀lẹ̀ yẹn Syndicate náà ni ó padà ṣàlàyé fún ẹ ní ó ṣàlàyé ẹ̀yìn tó ṣẹlẹ̀. pàṣẹ wá wà nù kéèsì yẹn láti gba ẹni yẹn àwọn ìgbà kan wà wọ́n tẹ̀ ti gbé kéèsì gan kó ní police station wọ́n rún débi tán rún dé so fáǹfààní àwọn tó bá kàn fẹ́ mọ short lákàn rọra ṣe yẹn pé ní táwọn pé ní captain case yìí ẹ̀ṣẹ̀ kan ní tá a ṣẹ̀ ṣùgbọ́n ní yìí ń wá tí ó fi ṣe wá ní sùtá bó ṣe bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn tó sojú wọn tọ́jọ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n ó sọ ọ̀rọ̀ lórí ẹ̀ ẹni yìí dẹ̀ sọ̀rọ̀ kan ló ní òun pè mí láìpẹ́ yìí tájọ rẹ́rìn síra wa èmi ò sí ẹ̀ gbọ́ ná wọ́n sọ fún mi ni kápó bá sọ bẹ́ẹ̀ lódodo òun làlájí Jamiu Adegunwa yẹn pè mí bí mi ti ẹ̀ ṣe rí kọ́ èmi bísí ní táwọn ọmọ ọmọléèké lọ́wọ́ mo bá rí Ustaz Jamiu Adegunwa fúnra lára mi mo pè padà yes kì í ṣe pé pàtí ríngì mo gbé o bóyá mi ń gbé mo wá gbé nọ́mbà tí mi ò mọ o n sì save nọ́mbà àwọn sórí fóònù but Truecaller gbé wá mo dẹ̀ pè padà wọ́n dẹ̀ sọ pé assalamu alaikum kódà tí mo sọ pé wa alaikum salam sa àwọn fẹ́ bá mi sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Sheikh Abu Sufyan ipe owó tá a gbà bá a ṣe fẹ́ pín lẹ́yìn téèyàn ò sì ní parọ́ wọ́n sọ̀rọ̀ dáadáa lọ́jọ́ nígbà àbádẹ́ ṣe báyìí mo dẹ̀ sọ pé no problem ní tá a jọ sọ nìyẹn o kì í sọ̀rọ̀ nǹkan míì ní dẹ̀ sọ pé ẹjọ́ o ẹ wá ṣàánú wa lórí ọ̀rọ̀ kéèsì kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ so báyìí a gbọ́rọ̀ lẹ́nu Syndicate tó kọ́kọ́ fi allegation kan wá. ẹni tó kọ́kọ́ fa allegation kan wá pàwọ́ àti captain o pàjọ ń ṣiṣẹ́ orí ẹni tó ti bẹ̀rẹ̀ àwọn náà fẹ́ sọ̀rọ̀ yìí ṣùgbọ́n èèyàn mọ̀ bú wọn o. lẹ́ni we are best of the best of the best friends. wọ́n sọ pé èèyàn dáadáa kéde ẹ̀sẹ̀ torí pé àjọ ń sọ̀rọ̀ kéèsì yìí òun la fi sọ pé èèyàn dáadáa ni wọn àwọn tó mọ̀ mí o tẹ́ni yóò bá da èmi sọ pé ọ̀dà o
even kájọ jókòó báyìí máa ní ẹ̀kan wẹ̀ ní ibà ẹni ó ní lọ o ṣùgbọ́n ní ẹ̀yẹ ìbọn ní nǹkan tó yé wallahi ẹni yìí sòótọ́ pẹ̀lú wa láti gbà yẹn sì re wọn jàǹbá wa wọn sì dá wa. bẹ́ẹ̀ ni o. yes bisimilayi. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki hamdi iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin àmín. mo kọ́kọ́ kí Malam Yusuf Adépọ̀jù mo kí gbogbo àwọn tó ń wò wá nílé pátápátá ní ìkí tó dáa jù. and Ustaz Jamiu dẹ̀ ká yé wa pé ọ̀rọ̀ yìí kò ń sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé ni ká má yẹ ká àtàṣì ọ̀rọ̀ yìí mọ́ ọ̀rọ̀ ẹ̀sìn. èyí táwa mọ̀ tèmi mọ̀ nípa kéèsì captain lèmi fẹ́ sọ ẹni tó bá mọ̀ ọ̀rọ̀ captain ju èmi lọ olódo ni tó bá dẹ̀jẹ̀ bí irọ́ mo tó challenge wọ́n tó bá lò mọ́ pọ̀ ọ̀rọ̀ captain dáadáa jẹ́ ká jọ ṣe debate part 1 nítalẹ̀ part 2 ẹ̀ ń bọ̀ now captain case bí captain case ṣe bẹ̀rẹ̀ tèmi mọ̀ èmi mọ̀ bí captain àtàwọn Malam àtàwọn Oniyawo Mẹta ṣe mọ́ra òun ni Abumoridi ti brief gbogbo wa báwọn ṣe mọ́ra yẹn bọ̀ tèmi mọ̀ ni pé ẹni tó kọ́kọ́ detect captain òun ni Alhaji Progress àwọn lọ́kọ́ detect captain torí Ustaz Jamiu ṣe program kan lọ́jọ́ kan tó pé tó ń gba owó fún Umar Francisca ibẹ̀ ni captain ti wá ń comment àwọn bad comment nípa Ustaz Jamiu Alhaji Progress wá rí pé irú comment wo ni òun comment yìí nípa wọ́n ṣàtúnṣe láti interview ẹ̀ máa gé àwọn ọ̀rọ̀ yẹn kéékèèké wọ́n ṣàtúnṣe láti interview ẹ̀ pé nígbà tó wá yá lẹ́tà tá a kàn máa gbọ́ Abumoridi bá pe Ustaz Jamiu pé èèyàn kan báyìí lórúkọ jẹ́ o mo dẹ̀ fẹ́ mú díù tó pé àwa ń ṣe ọmọlẹ́yìn Ustaz to the call àwa den àwa lè kú fún Ustaz tí Ustaz náà mọ̀ torí nǹkan ti dèmi àti Ustaz pọ̀ dáadáa àtijọ́ wọ aṣọ ara wa rí àtijọ́ sunlé ara wa rí àtijọ́ kọ́wọ́ bọnú àwo kan náà jẹun dáadáa rí. àwa wá ń wò pé Abumoridi tó ń bú Ustaz hatred yẹn ti kọ́kọ́ wà láàrin gbogbo àwa mẹ́mbà which is normal pé ìwọ yìí tó ń bú àáfàá wa ìwọ ló tún wá ní o pé àáfàá wa pé ọkọ fẹ́ báyìí ní orúkọ jẹ́ ìdè wine Ustaz Jamiu lórúkọ jẹ́ ìwọ tó dẹ̀ ń bú Ustaz torí Abumoridi gbà yẹn báwa ṣe rí ni pé lọ́rọ̀ àkídà kò ṣàkídà wọ́n attack Ustaz but hatred yẹn ti wà lára tiwa pé àáfàá wa ni wọ́n attack báyìí okay now ọ̀rọ̀ yẹn lọ bẹ́ẹ̀ Abumoridi wá padà ṣe fídíò pé wọ́n ti mú captain pé wọ́n ti rán captain lọ sí ẹ̀wọ̀n ìgbà táwa wò pé ẹ mú captain and Ustaz Jamiu wá sọ fún mi ẹ̀rí wà gbogbo nǹkan tí bá sọ lálẹ́ ẹ̀rí wà pé àwọn ti lọ find out phone number yẹn tí captain fi ń chat nígbà tá Abumoridi narrate báwọn ṣe mú phone number yẹn àwọn rí i pé àwọn mẹ́ta ni captain máa ń fi phone number yẹn bá sọ̀rọ̀ Malam Yusuf àtàwọn mìíràn tí àwọn méjì tó kù bọ̀ ẹ̀rí ẹ̀ wà pé àwọn ló ń fi nọ́mbà yẹn bá sọ̀rọ̀ ok Ustaz Jamiu gbéra àwọn àti Alhaji Jomo wọ́n lọ sí ibi tí mo fẹ́ kí gbogbo akamaro tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ rẹ o wọ́n lọ competition ẹ̀rí kó àwọn diaspora tí yọjú rárá ń gbà yẹn wọn ò tí exist nígbà tí Ustaz kọ competition ara wọn lọ sí Ìkẹjà ní command Ustaz gọgọ lọ lọ competition wọn pé nínú petition yìí o Malam Yusuf Adépọ̀jù àti captain wọ́n bà wọ́n lórúkọ jẹ́ bọ́ẹ̀ tí Ustaz yìí padà mú copy petition yẹn fún ó jẹ́ ọ̀rẹ́ Malam petition yẹn dé ọ̀dọ̀ Malam díò tó pọ̀ ti dọ́dọ̀ Malam Ustaz Jamiu pé ó ti mọ nǹkan tí mo fẹ́ ṣe wọ́n step down. ẹni tán rò pé fún mi kọ́ ló fún mi petition. ìgbà yẹn làwọn diaspora ṣẹ̀ṣẹ̀ wá wọlé
ìgbà táwọn diaspora wọlé nìyẹn no asabla káwọn diaspora tó wọlé ustaz wa kọ another petition mi sí zone 2 wọn ò lo bẹ̀rẹ̀ mọ́ pé ó dà pé èèyàn malam ló wà ń bẹ̀ ẹ jẹ́ káwọn lobi tí ò sí èèyàn malam wọ́n ti wá kọ petition sí zone 2 nínú petition zone 2 yẹn wọ́n yọ malam kúrò ibẹ̀ ni mo ti wá wò pé bọ́ ẹ ní malam àti ló gbà yín lórúkọ jẹ́ àwọn diaspora wa ń dúró máa gbọ́ nísìnyí o àwa ṣe meeting kan nígbà yẹn gbogbo ẹ̀rí meeting yẹn wà o gbogbo ẹ̀rí ẹ̀ wà gbogbo ẹ̀rí meeting yẹn kò sí tí mi ní zoom ẹ̀ lọ́wọ́ kábíyèsí Elédùmarè bọ́ kò tí tó time tẹ́nibọ́dì bá fẹ́ ṣe debate àá kó jáde nínú zoom meeting yẹn ìkọ́nù wa mo forúkọ ẹ̀ pamọ́ òun ló insist pé orúkọ àbúmọ́rídì gbọ́dọ̀ wà nú ẹ̀ oníyàwó mẹ́ta gbọ́dọ̀ wà nú ẹ̀ pé torí ẹnu ẹ̀ ti mú jù pé búdò gọjọ́ tó bá fẹ́ lọ arrest ẹ̀ òun máa sanwó òdì ìbọn àti kóńdó ẹ̀rí ẹ̀ wà o gbogbo ẹ̀ ló lẹ́rìí o pátápátá gbogbo ẹ̀ mi bọ́ àìtí bẹ̀ kó tẹ́nibọ̀dì bá nìkan tí mo sọ kò rí bẹ́ẹ̀ àwa dẹ̀ rí síta now ustaz wa padà kọ petition sí zone 2 bẹ́ẹ̀ni wọ́n yọ malam kúrò nínú ẹ̀ pé malam ò mọ̀ ń pa ẹ̀mọ́ rárá pé àbúmọ́rídì amended petition à ń pè yẹn no new fresh petition fresh wọ́n kọ sí zone 2 wọ́n include àbúmọ́rídì síbẹ̀ àti captain bọ́ nínú petition yẹn ustaz Jamiu wa ń fi malam jẹ́rìí malam tó ti kọ́ ọkọ̀ petition mọ́ lálá ọkọ̀ o pé even captain yìí gan ó tún gba malam pé malam gan lè jẹ́ witness fún àwọn lórí ẹ̀ ok nígbà tí petition yẹn lọ ok oníyàwó mẹ́ta àwọn zone 2 wa invite oníyàwó mẹ́ta lẹ́yìn ìgbà tó invite oníyàwó mẹ́ta wọ́n send invitation sí oníyàwó mẹ́ta wá sí zone 2 nígbà tó oníyàwó mẹ́ta wá ó kọ petition ó kọ statement wọ́n fi petition yẹn rán oníyàwó mẹ́ta ń pè èmi tó yẹ pé mi mo mú captain báwo lẹ́yìn tún máa ní pé mi àti captain jọ ń ṣiṣẹ́ pọ̀ pé who does that ibo ló ti jọ ṣiṣẹ́ pọ̀ àṣà máa rányàn lẹ́wọ̀n ok ẹ̀ka wò tó bá tiẹ̀ pé tòótọ́ mi fẹ́ digress báwọn málàmù lọ rán captain lẹ́wọ̀n tòótọ́ pé ó yá lọ sẹ́wọ̀n tó bá dé a máa compensate ẹ̀ka béèrè tí captain fi lo 13 months ní ibẹ̀ ṣáwọn málàmù gbóúnjẹ lọ fún ṣáwọn málàmù at least ẹ bá rányàn lẹ́wọ̀n ẹ gbọ́dọ̀ fún ní presidential package tó ẹ bí agbádùn ẹ̀wọ̀n ẹ̀ ẹni tẹ́ ẹ̀ fún ní ẹ̀yin tẹ́ ẹ̀ wá rán lẹ́wọ̀n ẹ̀yin lẹ́ lọ́n kó oúnjẹ fún lẹ́ lọ́n fún lówó ń bẹ̀. àwọn wo. no ẹ ti dè bẹ́ẹ̀. ẹni sùúrù ṣẹ́rí àfẹ́ àtà personality. bẹ́ẹ̀ni. bọ́ báyẹn sọ̀rọ̀ báyẹn decode ẹ̀ àwọn ọlọ́pọlọ la nídìí ń bíbà ìlàlẹ̀. Allahu Akbar. àwọn ọlọ́pọlọ now wọ́n wá invite àbúmọ́rídì àbúmọ́rídì wá rí pé ọkọ̀ statement báwọn ò mọ̀ ń pa ẹ̀ wọ́n wá ní òkè kábùmọ́rídì padà wá kábùmọ́rídì padà wá yẹn wọ́n ti plan charge lẹ̀ fábùmọ́rídì pé ìjọ tábùmọ́rídì bá kọ̀ padà wá wọ́n gbé wọ court straight ni nínú ẹ máa gbọ́ o àwọn bẹ́ẹ̀ nǹkan tí mo yẹ kẹ́ máa dì mú nínú charge tó plan lẹ̀ yẹn oníyàwó mẹ́ta àti captain nìkan lọ́kọ síbẹ̀ ẹjọ́ ibo ní charge yẹn wà dé ní tó fi wá dà àwọn méje Allahu Akbar. charge tó fẹ́ fi gbé àbúmọ́rídì lọ sí prison níjọ́ tó wá arrest àbúmọ́rídì charge yẹn àwọn méjì péré ló wà nù ẹ̀. wọ́n dẹ̀ ti gbá Buhari dé court. wọ́n dẹ̀ ti gbá Buhari dé court. wọ́n dẹ̀ ti prepare charge. wọ́n dẹ̀ ti prepare charge lẹ̀. Mo ẹ wá bá ń béèrè lọ́wọ́ wọn pé níbo ni charge yẹn wà. ibo ni charge yẹn wà. ó sì kù díẹ̀. mò ń bọ̀ kí tó débẹ̀ yẹn àbúmọ́rídì wá rí pé ó dà pa àwọn ará bíbá ẹ̀ wọ́n fẹ́ da ọwọ́ rú ẹ jẹ́ ká gbé kéèsì lọ sí ibi tó ga wọ́n ṣáà make arrangement ọ̀rọ̀ gùn lórí àwọn fídíò wa tó ti ṣe sẹ́yìn mo kàn ń refresh àwọn tá a ti gbàgbé ni o àbúmọ́rídì gbé kéèsì yẹn lọ sí Àbújá pé káwọn ará Àbújá kọ́ wá investigate pé nǹkan táwọn ò ṣe ustaz Jamiu parọ́ mọ́ wọn pé kọ́ wá investigate ustaz tó láwọn jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ mú ẹ̀rí ẹ̀ wá níbi táwọn ti jọ ń ṣiṣẹ́ pọ̀ ẹ wá wo àbòsí àwọn Àbújá wá invite ustaz Jamiu àtàbúmọ́rídì pé ok àtòníyàwó mẹ́ta ẹ má bínú àtòníyàwó mẹ́ta pé ok oníyàwó mẹ́ta ìwọ ló kọ pé má yí parọ́ mọ́ ẹ ustaz Jamiu kí ló ṣẹlẹ̀ captain àti oníyàwó mẹ́ta
wọ́n lẹ́yìn lẹ́jọ́ iṣẹ́ pọ̀ ìgbà tí ustaz máa rojọ́ olóńpè mi ní Jamiu sí pátá wọ́n rojọ́ nípa kẹ́lẹ̀ mọ̀ pé nǹkan tàbí bẹ̀rẹ̀ kéèsì yẹn tó jẹ́ kórúkọ àbúmọ́rídì wà mẹ́rin pé torí àbúmọ́rídì ń bú ustaz ni ustaz ṣe include orúkọ ọmọ náà dà pé wọ́n mọ̀ pàtàkì kò ní bàjẹ́ fún syndicate. ẹ̀rí pé pàtó dé Àbújá wọ́n rojọ́ pé ó pè mí wọ́n ti ẹ̀ rojọ́ yẹn rárá l'Àbújá àbúmọ́rídì ẹ máa já mi. pa ṣebí mo wà ń bẹ̀ jọ. ìgbà táwọn ọlọ́pàá ń bèèrè lọ́wọ́ ustaz pé kí ló ṣẹlẹ̀ báwo làbúmọ́rídì ṣe mọ̀ nípa kéèsì yẹn ustaz ni wọ́n bá bẹ̀rẹ̀ sí show fídíò ó pè mí ní baba alájà ó pè mí ní Jamiu sí pátá ẹjọ́ kí la bí wọ́n kí ló ń dáhùn. wọ́n sọ wípé òun àti captain John ṣiṣẹ́ ń bẹ̀ lọ́jọ́ yẹn rárá ustaz ò sọ rárá níbẹ̀ yẹn àwọn Àbújá wa ní òkè kíkèsí wà lọ́dọ̀ àwọn pé àwọn ṣe further investigation. wọ́n wá gba béèlì wọn jọ. wọ́n gba béèlì wọn pé òkè kọ́ padà àwọn fún wọn ní date pé àwọn máa ṣe investigation lórí ẹ̀ nígbà yẹn ni ustaz bọ́ síta ọ̀dọ̀ mi ìfẹ́ nínú part 2 torí mi fẹ́ cut àwọn ọ̀rọ̀ yẹn short mi ìfẹ́ sọ nǹkan tó mímì kó láàrin wọn tọrọ bá débẹ̀ máa sọ. gbogbo àṣírí yẹn náà kọ́ láti tùtàn bá díẹ̀díẹ̀. jerry case captain ká refresh brain àwọn èèyàn. bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ títọ́ àṣírí tán. ní ìgbà tí ustaz Jamiu ṣe ń pariwo lórí social media pé ẹ bá ń gbé kéèsì captain padà o ẹ bá ń gbé kéèsì captain padà o wọ́n ti gbé kéèsì mi lọ Àbújá. àwọn èèyàn ti wá ń rí pé kí ni interest Malam tó tẹ̀lé Oniyawo Mẹta lọ Àbújá interest Malam lè. nínú petition tí wọ́n fi gbé àbúmọ̀rìdí wọ́n ti kọ sínú ẹ̀ wọ́n ti kọ sínú petition yẹn pé Malam witness ni ó wà ní petition yẹn. ẹ jọ ìwọ èmi tó pè ní witness pé captain náà gbà mí mo lè yọjú síbẹ̀ náà. of course. pé òkè tó tọ́ ni captain bá gbọ́ unfortunately gbà tọ́ níbẹ̀ ustaz tẹ̀ sọ̀rọ̀ captain mọ̀ ọ̀rọ̀ àbúmọ̀rìdí ó ń bu mi lọ́ sọ. kéèsì yẹn wà ní mo ti brief ìgbà tó fẹ́ gbé tó padà wá arrest àbúmọ̀rìdí. Syndicate jẹ́ mọ́ bínú torí Ọlọ́run mo fẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan kan yín tẹ́ ń sọ pẹ̀lú witness yìí o ìtumọ̀ kínní yẹn ni wípé Alhaji Jamiu Adegunwa ń sọ pé èmi àti captain o àjọ lò àwọn ní àjọbọ̀ àwọn ló kọjá àjọ fẹ́ lò àwọn jìbìtì kódà o ẹ lè béèrè lọ́wọ́ Yusuf náà wọ́n ti lò náà jìbìtì rí. bẹ́ẹ̀ni bó ṣe wà bẹ́ẹ̀ni nìyẹn. ṣe pé Malam torí àwọn èèyàn ń béèrè pé kí ló kan Malam tó tẹ̀lé wọn lọ Àbújá. ibi tí Malam ti wọlé nìyẹn o pé ká béèrè lọ́wọ́ tèmi. ibi tí Malam ti wọlé nìyẹn ká wá béèrè lọ́wọ́ mi. torí ustaz include orúkọ ọmọ petition yẹn. exactly. now ìkí tó gbàgbé nígbà tí wọ́n ti mọ̀ pé fẹ́ wá gbé kéèsì yẹn tí wọ́n ti send signal sí wọn pé fẹ́ wá gbé kéèsì yẹn l'Àbújá àti èèyàn kan I don't want to attack personality lálẹ́ but anybody bá padà jáde fún mi máa attack personality gan o máa attack personality gan nǹkan tí mò ń sọ tó ò bá rí bẹ́ẹ̀ ìwọ náà jáde pé nǹkan tó sọ kò rí bẹ́ẹ̀ dẹ̀ mẹ́rin ẹ wá má bú mi orí pé mi ìbú anybody mi attack personality mi dẹ̀ attack personality now ìgbà tó wá lọ gbé àbúmọ̀rìdí tó lọ arrest àbúmọ̀rìdí tó rọ́ tí mo èdè kan tó arrest àbúmọ̀rìdí àwọn tó fẹ́ wá gbé kéèsì yẹn l'Àbújá wọ́n ti dé àwọn yẹn ti dé láti wá gba kéèsì yẹn wọ́n ti lọ bá AIG pé kéèsì báyìí o wọ́n ní káwọn máa gbé bọ̀ ní Àbújá àwọn ọlọ́pàá yẹn sáré smart wọ́n sáré wá arrest àbúmọ̀rìdí nígbà tó rà arrest àbúmọ̀rìdí kéèsì tó ti send signal sí AIG that's AIG tó wà ń bẹ̀ nígbà yẹn Bọ̀dé Adélékè àwọn ló wà ń bẹ̀ then nígbà tó send sí tí ìgbà tó máa dàárọ̀ ẹ máa wo ìgbà tó gbé àbúmọ̀rìdí dé àárọ̀ kùtùkùtù ẹnu àbúmọ̀rìdí ló ti máa dùn tí kóòtù ò tí òpin rárá lọ́wọ́ ń ru àbúmọ̀rìdí láì ṣe búrẹ́dì àgègè from one state wọ́n kọ́ dé kóòtù aláàkọ́ wọ́n ní àwọn èèyàn òṣìṣẹ́ wọ́n ṣàpẹ́ pé lẹ́nìṣẹ́ àwọ̀ nígbà yẹn kò tí ì sọ̀rọ̀ Malam ń bẹ́ẹ̀ o màá sọ nǹkan tó fi include orúkọ Malam nǹkan tó fi include oníkálukú sì máa sọ dítò pé Malam tẹ̀lé wọn wá s'Àbújá àwọn diaspora dẹ̀rẹ̀ mọ̀ ń bọ̀ ẹ̀yẹ́ má ti sọ yẹn mọ̀rí sọ fi àtọ́fẹ́ àwọn diaspora dẹ̀rẹ̀ wọ́n ti ní ìjà tó fẹ́ bá Malam jà pé Malam ó ṣe jẹ́wọ́ nìkan ni ìwọ ló ṣe kéèsì pẹ̀lú Yẹ̀sì Àlùnọ́kà ìwọ ni Jackman ìwọ ni Mọ̀nsúrà jẹ́ ká wá kéèsì síwọ náà lọ́rùn torí àwọn diaspora ló ń finance kéèsì yẹn wọ́n wá wò pé kí ni bẹ́ẹ̀sì táwọn lè fi negotiate ókè tí kéèsì kan náà bá wà àwọn á lè sọ pé òkè Malam tó bá fẹ́ ka withdraw kéèsì yìí náà ìwọ náà lọ withdraw kéèsì yẹn mò ń bọ̀ bẹ́ẹ̀ máa fún yín lẹ́rìí sí yín o àṣírí tí ń tú máa fún yín ní ẹ̀rí nígbà tí wọ́n rábùmọ̀rìdí gbé
tí àwọn detective tó wá látàbújá wa àwọn fẹ́ gbé kéèsì wọn lọ ti gbé lọ court AIG wa ní ẹ pè wọ́n àwọn síbì pa fóònù wọ́n rányàn lọ pé kó lọ pè wọ́n wá ìgbà tó pè wọ́n dé AIG ń béèrè lọ́wọ́ Ustaz Jamiu kéèsì yìí kí ló ṣẹlẹ̀ Ustaz kò lè yé yín. kí n sọ bó ṣe jẹ́ o ìgbà tá a dọ́dọ̀ AIG béèrè wípé torí gbà yẹn bẹ́ẹ̀ sì sọ pé ẹnu mi ló ti lè dùn ìgbà tá a arrest mi wọ́n take photo ṣe gbogbo ẹ̀ adé police station àwọn detective yẹn ti dé mi ò sí ẹ̀ tètè mọ̀ pé àwọn yẹn ni wọ́n sá nìkan release mi wọ́n ní tó bá ti di ọjọ́ kejì bó ṣe di ọjọ́ kejì báyìí àárọ̀ kùtùkùtù níbi tó 7 àbí after 6 wọ́n kàn dé ni wọ́n ṣe ní kóòtù yá nìyẹn wọ́n wá fi mí wá kóòtù káàkiri ibi tán sàlẹ̀ gbé mi wọ̀ bì kan akọ́kọ́ lọ bì kan pèbẹ̀ nígbò òṣèré ìyẹn tán pèbẹ̀ àwọn yẹn ò tí ì dé ẹgẹ́ tán ní àwọn ò tí ì dé nbí èmi sá wà nù mọ́tò funfun Sienna mò ń wò pẹ̀lú pé òní yìí bọ́ọ̀dì ìmọ̀ wà àìdúró sáàsì ẹ̀ bá mi àkànwá lọ sí kóòtù yẹn ni tó ra gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ again bá a ṣe dé kóòtù yẹn adájọ́ ò tí ì dé mbẹ́ náà èmi kọ́kọ́ dé kẹ́kẹ́ kọ́kọ́ débi tó fẹ́ lọ ránjẹ tó lóúnjẹ ò tí ì dáná tán èmi náà kọ́kọ́ gbé débẹ̀ mo sáà jókòó mo wá ní kán fún mi láyè kí n ṣe ẹ̀ pé àwọn èèyàn mi wọ́n ní rárá o lọ́ọ̀yà kan wá bá mi pé kí n sí mo mọ nọ́mbà àwọn èèyàn mi lórí pé kí n pè wọ́n Alhaji Jamiu ìwà bá lọ́ọ̀yà pé kò gbọ́dọ̀ fún mi fóònù láyé ìyẹn wá ní kó n tí ń ṣe jẹ́ ó lóun bá ń wá lọ́ọ̀yà ìpè torí ìyẹn rò yín ò mọ̀ pé mo wá ní rárá o wọ́n lè bá wá lọ́ọ̀yà o àwọn náà gbé wá bí o ìyẹn wá fún mi láǹfààní pé kí n pe àwọn èèyàn láwọn èèyàn fi mọ̀ tó àwọn èèyàn mọ̀ pé wọ́n ti gbé mi lọ sí court wọ́n wá ń pe àwọn ọlọ́pàá yẹn láti zone tí wọ́n ti pa fóònù AIG wá ní kẹ́nìkan gbé ọ̀kadà kó gbé fóònù lọ́wọ́ kó lọ bá wọn níbẹ̀ bọ́n ṣe dé nìyẹn bá ní à kódà ìmọ̀ fọ́tò tàn mọ́ yà fáwọn ọ̀daràn tán kọ́kọ́ yà àbáwọn tó sá ní kéèsì kóòtù kékeré báyìí yẹn tán fi sọ wípé tán mọ́ sàṣì mọ́ sí fáìlì yẹn wọ́n ti sáré yà fún mi ẹgẹ́ tí ní ìsìn wọ́n ti ya ọgbẹ́ fún mi pẹ̀lú àǹkọ́fù lọ́wọ́ lórí tí mi ṣe lọ́wọ́ tán tí wọ́n á ní kókó bàtà lọ́wọ́ wicked people. wà lẹ́gbàá táwa padà sí. now ó ní ọ̀rọ̀ tó ń sọ yìí ní ọ̀rọ̀ yìí náà ní ọ̀rọ̀ tí ìmọ̀ kankan padà yìí náà ní wàláhì ẹ̀wọ̀gọ́ àwa padà lọ sí ibi tí Syndicate wa dé nìyẹn tán ti continue pàtàkì wa dé zone 2 padà AIG wa ní ká wá lókè àwa lọ mo rántí dáadáa AIG yẹn wá ń bi mi wípé bó ló ṣe jẹ́ mo wá ṣàlàyé ẹ mọ̀ pé pàǹpàkúlà ti ń sọ yìí tí n bá sì parọ́ ẹni tá a kó jọ wà ń bẹ̀ náà sì ń bẹ láyé AIG yẹn wá bi mí pé bó ló ṣe jẹ́ mo bá ṣàlàyé pé yín tó ṣẹlẹ̀ rẹ̀ nìkan ló fẹ́ lù wọ́n jìbìtì mo sì pè wọ́n ní kí n fi ilẹ̀ pé kó lọ làwọn jìbìtì ẹni yìí sì lù àwa náà jìbìtì àwa sì gbé ń tiwa AIG wá ní sẹ́ni tó ṣẹlẹ̀ nu wọ́n wá ní káwọn náà rojọ́ wọ́n wá ní kò lè yé wọn AIG wá ní bọ̀tẹ́ mọ́ bínú àfà pẹ̀lú ntọ́kùnrin yìí ṣàlàyé ìyẹn èmi wallahi bó ti sọ nìyẹn ó ní ó yẹ kẹ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nínà pẹ̀lú iṣẹ́ tó ṣeun ó ní kò lè yé yín ẹ wá ní tẹ́pátá mọ̀ pé ò lè yé mi ń gbà ẹ jẹ́ lọ rìlíìsì eléyìí náà kẹsà mọ́ ẹ máa lọ kò lè yé yín wá kú mẹ́jọ. ló fi gbé kéèsì yẹn lọ Àbújá bẹ́ẹ̀ni ní kéèsì yẹn fi lọ Àbújá nígbà tí Ustaz Jamiu wá ń pariwo ẹ dá kéèsì mi padà ẹ dá kéèsì mi padà ok àwa ní èèyàn kan tó pé kéèsì yìí wọ́n parọ́ mọ́ máa yìí ni Oniyawo Mẹta bọ́dẹ̀ ń pariwo bẹ́ẹ̀ pé àwọn ní kéèsì CP máa dárúkọ kí lè máa mú CP Yínká Balógun wa ní òkè ẹgbẹ́ kéèsì yẹn padà sí kò ṣe àwọn Ustaz ló dá kéèsì padà o àwọn Malam ló dá padà fúnra wọn sí zone 2 o máa láwọn lọ kọ́ máa pé torí wọ́n claim báwọn làwọn gba kéèsì àwọn padà. àwa la dá kéèsì padà. àwọn CP Yínká Balógun ní pẹ̀lú ariwo tó ń pa yìí àwọn èèyàn rò bóyá ó ní kéèsì gidi ni ó yẹ dá kéèsì yẹn padà. bọ́ ìbòlẹ̀ máa dá sí wọ́n wá choose èèyàn kan tó jẹ́ OC monitoring then that's ìgbà yẹn wà ní CSP Adéṣóyè. bẹ́ẹ̀ni AC Adéṣóyè. CSP lọ́wọ́ àgbà yẹn wọ́n retire as AC ni ó kù few days tó máa retire lọ fún wọn ní AC. wọ́n ti wá di AC. AC lọ fi retire. wọ́n wá ẹ máa gbọ́ wọ́n wá dá padà sọ́fíìsì wọn. CP Yínká Balógun wá pe meeting. ìgbà tí CP Yínká Balógun pe meeting pé òkè àti Ustaz Jamiu àtàwọn Malam
two party ẹ wá wọ́n béèrè ẹjọ́ lọ́wọ́ oníyàwó mẹ́ta ó rojọ́ bẹ́jọ́ ṣe jẹ́ Ustaz Jamiu rojọ́ ó ń bú mi ni síbi kan ok Ustaz kí ló fẹ́ Ustaz ní nǹkan tí mo ẹ máa wo ẹni tí gbogbo yín pariwo pé justice for Ustaz justice for Ustaz gbà tó béèrè lọ́wọ́ ẹ tó lẹ́jọ́ kí ló fẹ́ Ustaz ní ẹni kí Malam lọ withdraw kéèsì Yẹ̀sà Alunọ́kà ẹni kó lọ withdraw kéèsì Monsura ẹni kó lọ withdraw kéèsì Jackman Syndicate òun náà máa withdraw kéèsì tòun. Syndicate sá. èmi gángan ló ṣẹlẹ̀ sí Ọlọ́run ni mo fi búra mo wà ń bẹ̀ oníyàwó mẹ́ta wà ń bẹ̀ ní ọjọ́ náà bí Jamiu Adegunwa ṣe wọlé báyìí ó bá nawọ́ sí oníyàwó mẹ́ta ó ní ìwọ ò lè lọlé lónìí o lọlé lónìí o àbí mo parọ́ àbí mo rí bí. ẹ jẹ́ sọ yẹn tó ti ní plan mi láti alágbọ̀n Dr. Alifulani náà ti competition against Abumoridi wọ́n ti wá wò pé tí zone 2 yóò bá jẹ́ tí ẹ bá ti fẹ́ fọ́ kẹ́bẹ́ lè wo torí àwọn èèyàn tó ní wọ́n instigate ọ̀daràn pọ̀ Dr. Alifulani náà ti kọ petition sálágbọ̀n pé ẹ̀yin alágbọ̀n yẹn máa bọ̀ ẹ́ wá gbé torí àwọn ẹlòmíì kò bọ́ sí kéèsì captain láàrin ni wọn àmọ́ tó ń lọ ṣé kò pé káńsà àti ìdènú ọ̀rọ̀ o àkọ́ràn àrùn àwọn èèyàn létí ni o bẹ́ẹ̀ ni torí a máa tọ̀pá bọ́ọ̀lù gidi lálẹ́ àti ìdènù ọ̀rọ̀. Syndicate mo wá wà bẹ́ẹ̀ njọ́ yẹn náà bá ní Jamiu ACP Adesoye kí ló ń fẹ́ wọ́n ní kí n sọ̀rọ̀ mo sọ̀rọ̀ for 5 minutes àfàwà Kutubi wà ń bẹ̀ àfàwà Sheikh Abdulhakeem Kutubi bẹ́ẹ̀ Nàìjíríà tiẹ̀ ní máàcì kan lọ́jọ́ yẹn tá a ti ń wo bọ́ọ̀lù njọ́ náà èmi jókòó èmi èwo bọ́ọ̀lù bẹ́ẹ̀ ni nígbà wọn parí bọ́ọ̀lù wọ́n ń ṣe kí ni campaign primary election Tinubu ibi tí mo ti kọ́kọ́ wá embarrass ni pé bí Jamiu Adegunwa ṣe dé despite the fact pé ó pẹ́ ó dé ní tó 1 àwa ti débẹ̀ láti 10 Jamiu Adegunwa bá lóun lè jókòó pẹ̀lú wa àfi tí gbogbo wa ta bá ń tú àpò ara wa pé òun gbọ́dọ̀ search àpò wa èsì ní police station ọ̀dà. as at that time kò tí sorúkọ Malam nínú petition o. nígbà náà orúkọ Abumoridi orúkọ níyà mẹ́ta ló wà ń bẹ̀ náà bá ní kó mọ tú àpò wa ó kọ́kọ́ fẹ́ lọ sọ́dọ̀ barrister Bayero wò pé tọ́ ọ bá nà wọ́n sí mi. nínú ọ́fíìsì assistant commissioner of police níjọ́ náà bá ní kí ló ń fẹ́ Jamiu lọ́ba ní mo ready láti forgo petition yìí kó má sí kéèsì ń bẹ̀ based on one condition Ọlọ́run ọba tí màá lọ jábọ̀ fún ni mo fi ń búra ní alẹ́ yìí ó ní tẹ̀ẹ̀bà condition náà ni wípé Yusuf Adépọ̀jù kò gbọ́dọ̀ ṣe kéèsì pẹ̀lú Yẹ̀sà Alunọ́kà mọ́ kò gbọ́dọ̀ ṣe kéèsì pẹ̀lú Jackman kò dẹ̀ gbọ́dọ̀ ṣe kéèsì pẹ̀lú Monsura àti Yahya Gambari ACP Adesoye wa béèrè wípé àwọn wo nìyẹn ìbolo kí àwọn wo nìyẹn ó ní àwọn èèyàn mi ní ọláwọn èèyàn mi ní ibẹ̀ láti rí wípé ẹ dákun kí ló kà tèmi Abumoridi lẹ́kọ̀ọ́ petition wàláì. bí mo yẹ gbà lọ Malam ti explain níbẹ̀ ẹ máa àwọn onílàkàyẹ máa wo torí gbogbo àwọn èèyàn tó fẹ́ kú sìn justice for Ustaz ọlọ́pàá gọ́gọ́ béèrè pé Ustaz òkè kí ló fẹ́ mo expect pé kọ́ ní Abumoridi ẹ bá ń gbé lọ court kẹ́ lè mọ̀ pé ohun tó fún sí fèrè ni fèrè wà fún síta pé a fẹ́ fi kéèsì yẹn negotiate kéèsì ni a fẹ́ fi kéèsì yẹn ìgbà tí ò work ACP Adesoye ní ẹ lọ ju kéèsì yẹn sínú pàǹtí jáde kò sí nǹkan kan bẹ́ẹ̀ nǹkan tó sọ nìyẹn o now kéèsì yẹn wá lọ I think it's that 2021 ni kéèsì yẹn lọ bẹ́ẹ̀ everybody ti wọ́n tún advance ó di mẹ́fà ìgbà tó yá ó padà di méje question tẹ máa bá ń béèrè lọ́wọ́ Ustaz ni pé nígbà tó kọ́ competition aláọ̀kọ́ tó yẹ pé orúkọ Malam nìkan ló wà ń bẹ̀ àtìgbà tó kọ àwọn méje ibo ló ti derive investigation yẹn ta ló ṣe investigation fún wọn pé lágbájá wà ń bẹ̀ tàmẹ̀dó wà ń bẹ̀ ẹ wá wo bí tábò sí ti wá bẹ̀rẹ̀ everybody ti relax pé kéèsì ti kú wọ́n wá lọ gbé captain ní prison ẹ̀yin tẹ́ wá pé captain lẹ́ni torí mo wo program kan lẹ́ni téèyàn kan ní captain criminal ni pé ẹ̀ràn criminal lọ sí Mẹta ẹ ra mọ́tò fún ẹ jọ tá bá fi allegation yẹn kọ àwọn Malam
ṣebí criminal ikọ̀ náà ni captain tẹ́yìn tètè gbé kéèsì yẹn wọlé pé òun ni kò yẹ kó tètè gbé kéèsì yẹn wọlé. Malam ò mọ DIG Àkànó kéèsì mi lọ́ fi mọ DIG Àkànó. ẹ bá ń gbé nígbà tí voice note mi jáde ní tí àwọn èèyàn pè ń pé ustaz kìíní kan mo ní ẹ má dá sọ̀rọ̀ mi àti ustaz. bẹ́ẹ̀ ni o. bàbá àtọmọ ni a máa mọ bí a ṣe máa yanjú ẹ. ẹ bá ń gbé petition tí mo send invitation àwọn ọlọ́pàá tí mo send sí yẹn ẹ bá ń gbé jáde no kò ṣe lè invitation yẹn mo nígbà tó ẹgbẹ́ invitation yìí jáde invitation yìí ni àwọn alágbọ̀n fi invite mi wọ́n invite mi pé kí wá ní September 22nd kéèsì captain ti wọlé láti July o torí ustaz ní ìgbà tó wá pè mí tí mo lọ lé ustaz ọ̀rọ̀ pọ̀ lórí yẹn tí ustaz náà ò gbẹ́bẹ̀ àfi tí bá ṣe fídíò ok ká pàdé nílé ẹjọ́ mo rò pé ok a ti bẹ̀ wọ́n dẹ̀ láwọn ò gbẹ́bẹ̀ àfi tí bá ṣe fídíò èmi ò fídíò dẹ̀ kọ́ mo ṣe voice note ni mo ṣe àwọn ẹni tó dẹ̀ jẹ́ lọ́ọ̀yà mi barrister Ligali òun travel lọ sí Scotland mo á ní òkè kó advice mi ẹ̀sùn ó máa wà nù ẹ̀ no lọ ní kí wá 16 September lọ sáà mi 22 lọ ní kí wá lẹ́yìn tó wá fún mi invitation yìí tí mo lọ ní 22 yẹn ni mo rí pé ustaz lọ competition against mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀ mo kàn ń gé torí ìjọba àsìkò mo fẹ́ fa ọ̀rọ̀ Àkànó ni mo fẹ́ mú wọlé nínú petition tí ustaz kọ mọ́ mi wọ́n include orúkọ èmi àti Oniyawo Mẹta ń bẹ̀ pé a fẹ́ pa àwọn wọ́n là a fẹ́ pa àwọn mo á wò pé ok lọ́ọ̀yà mi wá ní. ẹjọ́ torí Ọlọ́run ẹ má bínú a mọ̀ fọ̀rọ̀ díẹ̀ sí ibi tá ẹ dé òun tán la fẹ́ pa àwọn sẹ́rí kọ́lọ́n kó ṣàánú wa ẹ kàn lérí tá à ń gentle báyìí wàláhì ẹ̀sìn ni o a sì dúpẹ́ fọ́lọ́run lórí ẹ̀sìn yẹn ẹ̀wọ̀n tán sọ́nsìn yìí n tó lágbára gan ni. bíbu yìí bà nǹkan jẹ́ gan o. wàláhì Alhaji Jamiu Adegunwa yìí sì lọ sí alágbọ̀n. wọ́n bà nǹkan jẹ́ gan o. wọ́n sì lọ kọ petition wí pé Malam sponsor àbí. bẹ́ẹ̀ni. èmi àti Syndicate. wàláhì. wọ́n á fẹ́ wá pa àwọn mọ́lé. àwọn bíbu yìí bà nǹkan jẹ́ gan o. ìrìn Syndicate rí láyé mi. bí wàá tẹ́ pé mi àtàǹjẹ̀nu fẹ́ lọ pààyàn nù bá wípé mi àti ilé wọn tán sọ ìmọ̀ bẹ́ẹ̀ nípa fẹ́ lọ pa àwọn yóò mú àwọn nǹkan tán ṣe bọ̀. àwọn bíbu yìí bà nǹkan jẹ́ gan o. àfojú kan Syndicate o àárí Syndicate rí o àárí Syndicate rí o. ustaz kọ torí voice note mi tó jáde torí ẹni sọ̀rọ̀ ẹ̀jẹ̀ ṣẹlẹ̀ ibẹ̀ mi ìfẹ́ lọ púpọ̀ torí mi àtàwọn diaspora ti ní issue ṣẹ́ni mi mọ ustaz even èyí tó le ju voice note mi lọ yẹn ó ti ṣẹlẹ̀ sí ustaz tí ustaz fojú fò lọ bọ́dí tó pé èmi àtàwọn diaspora tó sọ̀rọ̀ àwọn diaspora sí àgbà tira tẹ́mi ti rí pábòsì lọ́fẹ́ ṣe tá àgbà tira wa tí mo ti quit pẹ̀lú wọn bífì yẹn ti wà ń bẹ̀ lọ́sẹ̀ pé Ọlọ́run mú ẹ ó yá ẹ àtà kọ́ àtà mo mọ̀ pé ustaz ò lè competition against mi láíláí bá àwọn mi fẹ́ àtà personality rárá àwọn ginger ustaz pé ẹ jẹ́ ká ràn lẹ́wọ̀n mo tún wá gbéra lẹ́yìn ìgbà tí mo ní pé ustaz ló competition against mi bàbá àtọmọ mo pe àwọn tó tún jẹ́ àgbàlagbà àti manga ẹ já lọ bẹ ustaz nílé tó bá jẹ́ orí voice note mi lẹ́yìn ìgbà táwọn ọlọ́pàá ní padà wá ní o mo bá délé ustaz pẹ̀lú lọ́ọ̀yà mi àwọn lọ́ọ̀yà wọn wà bẹ̀ wọ́n bá kó kámẹ́rà jáde pé àwọn fẹ́ ṣe fídíò wọ́n fẹ́ fèmí pa ẹ̀ máa káwọ́ sẹ́yìn pé mo lẹ́mi ò lè ṣe live video láíláí voice note mi ló jáde mi àtẹ̀yàn lájọ́ ń sọ̀rọ̀ téèyàn kọ́ jí record tó lọ gbé fáwọn Malam top play ẹ jẹ́ ń ṣe voice note padà ẹni títí bá sọ mẹ́ wọ́n ní láíláí lọ́ọ̀yà mi àti lọ́ọ̀yà ustaz Jamiu wọ́n mọ̀ra wọ́n jà ní ẹ̀ka yanjú kí ni ustaz Jamiu no tí n bá ti lè ṣe fídíò ká pàdé court pé ká pàdé court àwọn ọlọ́pàá dẹ̀ ti ní padà wá èmi dẹ̀ mọ ọrú game tó máa ń gbá pé tí bá máa fi dé court next time wọ́n gbé mi lọ kí ká pàdé station tí bá máa fi dé station báyìí wọ́n gbé mi lọ court ni lọ́ọ̀yà mi wá ó dẹ̀ ń travel lọ Scotland ó wá nìkan tí mo lè ṣe ni pé kéèsì yìí kí lọ wá àgbà lọ́ọ̀yà tó ní connection àwọn ọlọ́pàá á lè lọ ṣe investigation yẹn dáadáa ni mo wá ní líǹkì bàbá Àkànó mo wá pé ìgbà yẹn ó dẹ lọ́ọ̀yà mi ló advice mi pé ṣé mo pé wọ́n include orúkọ Malam mọ́ wọ́n dẹ̀ include orúkọ Oniyawo Mẹta náà mọ́ mo ní láti carry wọn along nǹkan tó fà tèmi àti Malam fi sọ̀rọ̀ nìyẹn mo wá ní òkè Malam mo fẹ́ jẹ́ ká lọ rí ẹni báyìí
kọlọ́ba yanjú kéèsì yẹn ni Malam fi gbéra wá kéèsì tèmi la bá lọ ní bàbá yẹn wá mi bá báwo lè ṣe máa kọ ó dẹ̀ ní ọmọlẹ́yìn ẹ̀ ní ẹ ló pa irú rọ́bà ìmú ẹ ni Malam ní bó ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà ló parọ́ máa wọn pé kéèsì táwọn ọmọ ní ṣe ibo ni já máa lọ síbẹ̀ ìjọ yẹn wá jẹ́ October 8 la lọ Saturday October 9 ṣáà pé petition tèmi ti wà ńlẹ̀ kéèsì kápẹ́ ti wà ńlẹ̀ o. bẹ́ẹ̀ni. ọdẹ wa wà ní October 10. holiday Maulid Nabi. bàbá yẹn wá tẹ̀lé wa ní ọjọ́ Tuesday ẹ bá fídíò kíní kejì ẹ bá ń gbé jáde lé bàbá yẹn tẹ̀lé wa lọ ní ọjọ́ Tuesday ní bàbá yẹn tẹ̀lé wa lọ bàbá yẹn kọ́kọ́ lọ Alágbọ̀n mò ń bọ̀ ẹ má ti ṣe o bàbá yẹn lọ Alágbọ̀n ìgbà tí bàbá yẹn lọ Alágbọ̀n ó lọ bá IPO kéésì mi pé kí ló dé pé ó kẹ́ sọ pé tó competition against ẹ̀ kókó àwọn ẹ̀rí tó ní wá kẹ́ tó gbé lọ court bó ṣe kúrò ń bẹ̀ làwa lọ sí zone 2 zone 2 yẹn ìgbà tá a débẹ̀ cháàjì la gbé lọ o wọ́n kéésì ti wọ kóòtù o torí Mr. Bankole tó ní bàbá ló ní kò yẹ kí kéésì ti wọ kóòtù láti July 22nd. July 22nd. October 11 òun là wá lọ sí ibẹ̀. zone 2. la lọ sí zone 2. La ilaha illallah. ẹwà kéésì tó ti wọ kóòtù báwo ló ṣe máa invite Malam akọ statement. lẹ́yìn ìgbà tí kéésì ti wọ kóòtù. ustaz ẹ máa gbọ́ o nígbà tá a dé zone 2 sí nǹkan ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn tó fọ́ ni ọba àna charge yẹn sí AIG pé arákùnrin ní wọ́n interview òun wọ́n invite òun báwo lórúkọ ṣe wà nù charge wọ́n bá ní kọ́ lọ pé ó sì monitoring wa wọ́n ní kọ́ lọ pé ó sì legal wa ó sì legal tó wà bẹ́ẹ̀ CSP Paul òun ló wà bẹ́ẹ̀ gbà yẹn wọ́n ní kọ́ lọ pé wá nígbà tó pè dé ẹni tó jẹ́ ó sì legal ó lóun mọ bí kéèsì ṣe wọ kóòtù. drama ṣẹlẹ̀ ńjọ́ náà. ẹni tó jẹ́ ó sì monitoring ó lóun mọ̀ ń pẹ́. ó lóun kọ́ gbọ́ kéèsì yìí òun ò pé ta ni IPO wọ́n ní Steve wọ́n ní kọ́ lọ pé Steve wà. èmi wà Malam engineer Mubarak àti DIG Àkànó àtàbúrò DIG Àkànó lájọ wà nínú ọ́fíìsì AIG Bọ̀dé Ọláyínká Adélékè àwọn lọ́wọ́ àbẹ́ gbà yẹn wọ́n wá ní òkè kọ́ lọ pé Steve wà ìgbà tó kọ́ dé ẹ máa wo orúkọ wọ́n wá bẹ̀rẹ̀ lọ sí pé do you know this man ó ní no do you know Mubarak ó ní no yes wọ́n ní but you include their name in the charge ibẹ̀ ni Steve sọ pé òun kọ́ ni òun ò mọ̀ pa ẹ̀ ó sọ ní gbogbo AIG Syndicate ẹ ti gbàgbé ni AIG ni mo bọ̀ mo lọ bẹ̀ AIG wa ní Mr. Steve call Jamiu for us. ó wá ní kọ́ pé Ustaz Jamiu nígbà tó pé Ustaz Jamiu ní October 11 yẹn ni o wọ́n wá ní kọ́ pé Ustaz Jamiu tó jẹ́jọ́ Tuesday nígbà tó pé Ustaz Jamiu AIG bí Steve ṣe pé ọ̀nà ẹ̀ ló Steve AIG ní this AIG pé báwo ló ṣe gbé kéèsì wọ kóòtù ó ní èèyàn kan ló bóun ṣe ẹni tó bá wọn ṣe yẹn zone 2 ló ti ń ṣẹ́bọ̀ kò ń ṣiṣẹ́ ní Oníkan Abẹ́òkúta branch ló wà. Onímẹ̀ Ìdòwú Onímẹ̀ òun ló bá wọn gbé kéèsì yẹn wọ kóòtù ó sì lẹ́gà ìkó mọ́ pa kéèsì tó gbé wọ kóòtù. La ilaha illallah Muhammadu Rasulillah sallallahu alaihi wasallam. ó wá béèrè lọ́wọ́ AIG wọn ni bọ́ kéèsì yìí ìgbà tó rojọ́ fún mi mo ní kò sí nǹkan kan bẹ̀ kọ́ lọ dànù Ustaz Jamiu ní. nígbà yẹn. tọ́jú ọ̀rọ̀ wájú pé ṣe mo ní kó tó lọ da kéèsì yìí nù ó wá ní Ustaz ní àwọn ará bíbá ìfẹ́ pa mí ni. ọ̀nà fẹ́ pa mí ni. ó wá ní òkè kọ́ lọ pé ó sì legal wá ó yà lọ withdraw kéèsì kò ní. sì sọ pé wọ́n investigate ó kẹ́ ń tó gbé kéèsì yẹn lọ wọ́n wá pé. bẹ́ẹ̀ni report. káàkiri pé wọ́n kóòtù yìí ṣé statement àwọn ará bíbá ìwà àbẹ̀ wọ́n ní kò sí mẹ́. ó ní kò sí mẹ́. wọ́n ti onítọ̀hún ẹ pé o gbé kéèsì lọ illegal wọ́n ti mọ́lé for 11 days. 12 days. àwọn Malam ó ní kò ṣẹ́rí ìgbà tó di alẹ́ tó pé Ustaz bá gbé síkà ìjáde òun lọ́ọ́ ṣe program tí Ustaz gbé jáde líle ẹ máa wo Syndicate ìgbà táwọn premium ẹ máa gbọ́ ẹ wo ìgbà táwọn Premium Times dé
Tanwa ẹ̀wọ̀n tí mo mú lọ́wọ́ yìí ẹ̀wọ̀n sick òní Premium Times ní police detain officer for secretly filing charge against academic funders and other òní police detain officer for secretly filing charge against academic funder November 17 ńlọgbẹ Premium Times the popular Premium Times ńlọgbẹ wọ́n tì mọ́lẹ̀ mo fi lè mo fi justify ntẹ́ ẹ sọ kẹfì pẹ̀lú aburú tí ọlọ́pàá ṣe onímẹ̀ onílé ọ̀ya ẹ̀sùn. nǹkan tí mo fẹ́ clear bẹ́ẹ̀ ni pé ustaz ní wọ́n gbé bàbá dig wá pé torí Malam fẹ́ kọ statement bàbá dig lọ ní October 11 ustaz gọ́gọ́ ló jẹ́ ra rẹ̀ kéèsì dẹ̀ ti wọlé ní July 22nd ẹjọ́ ṣé kéèsì tó ti wọlé ṣọ́tún máa wá ìfà wọ́n tún máa tún wọn gba statement ní. kéèsì tó ti wọlé nítọ́lọ́pàá láti July. nígbà òun lélẹ̀ nǹkan tí stars gbéjà ẹ wo déètì yẹn ẹ zoom déètì yẹn káwọn èèyàn rí. captain case. ìjọ ta ló sí zone 2 gangan ni stars gbélé jáde. captain case now in court. báwo lọ ṣe máa tún ní kí Malam ṣe tún wá kọ statement. pé wọ́n wá gbéyàn lọ tí Alhaji Bankole ní wọn ò jẹ́ kó gbé kéèsì on the 11 ní Àkànó dig Àkànó lọ sí zone 2. déètì yẹn gangan nìyẹn. kéèsì ti wà ń kóòtù táwọn parọ́ pé láti July 22nd. Àkànó ni kò jẹ́ kí kéèsì wọ kóòtù. irọ́ fúngbà díẹ̀ ni ibẹ̀ mo ti clear. bí irọ́ bá lọ lógún ọdún kéèsì ẹ wá wà ń kóòtù. ọjọ́ kan lòdì dùn àbá. ìgbà tó ní kí Mr Paul ó sì lẹ́gà kó lọ withdraw ẹ̀ wọ́n wá ní ká lọ bá ìyẹn ní normal tó ń bá fẹ́ withdraw case òun máa type àwọn process which is normal. yes. pé ká fóun ká mobilize òun àfúnlówó. bẹ́ẹ̀ni. pé òkè gbà èlò ló fẹ́ gbà ó ní iye báyìí nínú o dítọ̀ ẹni tó tẹ̀lé ó dẹ̀ ní dítọ̀ ẹni tó tẹ̀lé wa wá ó ní ká fún iye báyìí. bẹ́ẹ̀ni. a dẹ̀ fún Paul wa lọ withdraw case yẹn kúrò. kò lọ withdraw ó wá ń pè wá. Paul lọ withdraw case yẹn kúrò court case yẹn sì wà ní court. nígbà tó wá yá bàbá kan wá padà pé Malam kéèsì yín bo ní ẹ̀bàdé wọ́n ní wọ́n ti withdraw ẹ̀ wọ́n withdraw kí ni ó yá ní zone 2 padà ìgbà tá a máa dé zone 2 wọ́n ti gbé Paul lọ. wọ́n ti gbé Paul lọ. wọ́n ti gbé ọmọge. wọ́n ti gbé AIG lọ AIG ti lọ di dig ní Abuja. AIG tó wà ń bẹ̀ Ali Mohammed. Dr Mohammed. àwọn ni AIG tó wà ń bẹ̀ ìgbà tí wọ́n wá tún dé bàbá kan wá ní kéèsì mo ti wá bá ẹni tó kúrò bí. ẹni tó kúrò bí bàbá ó dẹ̀ ti ní kó sílẹ̀ gà lọ withdraw wọ́n bá ní òkè kọ́ lọ pé ó sílẹ̀ gà wá làwọn mọ̀ pé wọ́n ti gbé ó sílẹ̀ gà yẹn kúrò. wọ́n ti gbé ọmọge wá bẹ́ẹ̀ ni. ẹlòmíì tó gbé wá yẹn òun wá pé báwo ni kàṣà explain fún òun náà wá sọ fún wa pé the same thing tí Paul sọ àáfò ní nǹkan pé a máa fóun ní nǹkan kóun lọ withdraw ẹ̀. la ilaha illallah. èmi gangan ni mo send owó sí. wàláhì. èmi gangan ni mo send owó sí. receipt yẹn wà dòní. gbogbo receipt yẹn wà dọ̀la. àti ti CSP Paul. a send owó sí pé ok o owó ta fún token ni o. bẹ́ẹ̀ni kì í ṣe owó. àṣebà ṣe sanwó ẹ mọ̀ oyè yín. àwọn ará bí. èmi kọ́ mo sọ yẹn o. àwọn ará bí náà títí. ISP dàdé ló máa tẹ̀lé. bẹ́ẹ̀ni. kò lọ withdraw case yẹn. kò withdraw ẹ̀. òun náà withdraw ẹ̀. òun yóò tún withdraw. òun yóò tún withdraw ẹ̀. nígbà tó wá rí pé case yẹn ti fẹ́ bu òun lọ́wọ́ ó wá rí pé case yẹn ti fẹ́ yí òun lọ́wọ́ ó wá pè wọ́n pé pressure wà lọ́rùn òun o pé pressure wà lọ́rùn mi o làwọn yàrá ní òkè kí ni káwọn ṣe ó ní kó lọ gbá prosecutor wá ìwọ tó gẹ̀ẹ́tì ní kó lọ withdraw case àwọn prosecutor wá gba fáìlì lọ́wọ́ ẹ máa nǹkan tó fọ́ ni o nígbà tá a padà lọ pé case yìí tún come up máa yóò wá kí ló dé tí ò withdraw case yìí ọ̀gá ẹ̀ bá ní kó lọ pè wá ọba pè débẹ̀ pé mo ní kó lọ withdraw case yìí máa sọ fọ́ gẹ̀ pé irọ́ o àwọn prosecutor ti gba case yìí o ọ̀gá wa ní case tí mo ní kó lọ withdraw báwo làwọn prosecutor ti gba fáìlì lọ́wọ́ ẹ nǹkan tó sọ olóhùn mọ̀ pé case wa ni olóhùn mọ̀ pé case wa ni ó yẹ kó fáìlì fáwọn prosecutor fáìlì kéékèèké ọ̀gá ẹ̀ wa ni tí ò bá kì í ṣe pé fáìlì gidi náà kò sí nǹkan kan nu fáìlì yẹn o kò sí nǹkan kan nu fáìlì yẹn lọ títí o. òun ló fi kọ motion expatriate pé àwọn ọlọ́pàá ò investigate case yẹn pé case yẹn ò lẹ́sẹ̀ ńlẹ̀ bọ́ nígbà yẹn case ti dọ́wọ́ àwọn DPP àwọn DPP láwọn ti gba case lọ́wọ́ ẹ̀ kò sí nǹkan táwọn lè ṣe. motion expert yẹn ni syndicate. òun lélẹ̀ tí motion expert yẹn ni. ṣe bó òun ló fi lọ fáìlì motion expatriate. ó ní.
nítorí lọ́kọ̀ ní tó fi sọ wípé àwọn ò investigate matter o. wọ́n láwọn àwọn ọlọ́pàá láwọn àwọn ọmọ ń pa kéèsì o wọ́n wá kọ síbẹ̀ pé kí ilé ẹjọ́ bá wọn dismiss ẹ̀ ṣe rí weapon tó wà ní ọwọ́ wa yìí. now ó ní agbára. torí mo sọ màá ráìsẹ̀ torí àwọn èèyàn tó bá ti máa pè wọlé ló máa yẹ kí ìbéèrè wa dáadáa o. nígbà tí wọn ò rí kèsì withdraw kó ní court okay from DPP that's private prosecutor àwọn lọ́yà padà gba fiat ẹ jẹ́ ká agree pé wọ́n gba fiat. gba fiat ọdún fiat yẹn ṣì wà challenge nílẹ̀ ẹjọ́. wọ́n láwọn gba fiat tí wọ́n sign níjọ́ Saturday wọ́n láwọn gba fiat. ẹjọ́ Malam for argument's sake. iná la sọ wọ́n ní àwọn gba fiat. pé àwọn làwọn máa prosecute ẹjọ́ yẹn fúnra wọn. now níbi tó ti ń prosecute ẹjọ́ yẹn ìgbà tí barrister Ògúngbè sọ fún adájọ́ pé kó fóun ní bench warrant adájọ́ ní bench warrant is to be issued. wọ́n gba bench warrant jáde ọ̀tọ̀ nìkan tádájọ́ sọ bí bench warrant ṣe jáde. Syndicate wọ́n láwọn ti gba bench warrant not confirmation wọ́n ní àwọn ti gba bench warrant ọ̀ya ẹ̀gbọ́n bọ́dọ̀ lọ. ok wọ́n dẹ̀ gba bench warrant. ẹ má gbàgbé wípé ká tó gba bench warrant yẹn ó pọ̀ wọ́n kọ́kọ́ gba original wọ́n kọ́kọ́ gba original wọ́n kọ́kọ́ gba production warrant wọ́n láwọn gba actual bench warrant káwọn tó wá gba original bench warrant wọ́n láwọn gbà. ìgbà tó gba bench warrant yẹn lọ fi mú captain ẹni pé gbà tó mú captain anybody ò jáde kò sí anybody tó rán torí ó lè padà béèrè pé kí ló Malam ò mọ̀ pa ẹ̀ kí ló yẹ tó ṣe gba sáànì fún captain jẹ́ ètè dẹ́ lóun kó má wulẹ̀ wá béèrè yẹn pé Malam ò mọ̀ pa ẹ̀ nígbà tí wọ́n mú captain kò sí anybody tó yọjú sí court pé captain lọ jẹ̀yà iṣẹ́ tọ́ba bí ẹ̀rẹ́ ìwọ dárúkọ gbogbo bá ṣe gbé kámẹ́rà lọ bá captain nínú prison yìí ní Oníkòyí pé kí captain wa sọ pé àwọn ọmọ ọ̀pá ẹ̀ captain dẹ́ ṣòwò àtúnṣẹ̀wọ̀n méjì ni gbogbo ẹ̀lẹ́rí ẹ̀ wà pé kó cooperate pẹ̀lú àwọn á lè yọ kúrò wọ́n ti lọ bá magistrate again pé captain ṣe pé yà ń jẹ ṣé wàá rí nǹkan ẹni pé gbogbo gbà yẹn wọn ò tí ì yọjú ṣé nígbà tó wá ṣe amendment charge nínú amendment charge yẹn wọ́n wá ní captain nìkan wọ́n yọ orúkọ àwọn mẹ́fà tó kù bọ́wọ́ include orúkọ àwọn mẹ́fà tó kù wọ́n include wọn sínú ẹ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ní ó mì pé tó bá mú captain wọ́n á sì fẹ́ máwọn yòókù àwọn dẹ̀ ti ní lọ́ọ̀yà tó ń jáde fún wọn lọ́ọ̀yà ni ó tó tàn kóun lọ gba captain òun ló jẹ́ kí sàn lọ kálẹ̀ dá captain nìkan charge àní dá sí mọ́ bẹ́ẹ̀ include orúkọ àwọn mẹ́fà tó kù captain ló jẹ̀yẹ iṣẹ́ àní dá sí bọ́tẹ́ bá ti include orúkọ àwọn yòókù ẹ ti fún captain ní chance. Syndicate ọlọ́jọ́ da fún yín níbi tẹ́ clear yẹn sẹ́rí ibi ibẹ̀ yẹn mo rí i pé wọ́n ń lò gan o wọ́n ní tí Yusuf bá ní interest nínú kéèsì ní wáyé tó gba lọ́ọ̀yà fún captain wọ́n mọ̀ pé dákọ̀ captain nìkan bẹ́ẹ̀ni gbogbo àná lẹ̀ ń dákọ̀ Malam Yusuf intẹ́rẹ̀ fẹ́ kó ṣẹlẹ̀ sí captain yẹn ẹ fi lé ní kíni o àwa tó kù ní definitely àní dúró kí nǹkan tẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ o kó ṣẹlẹ̀. wọ́n dárúkọ ẹ̀yin méje wọ́n dárúkọ wọ́n fi captain ṣe. wọ́n wá fẹ́ kó ṣe pé ọ̀rọ̀ captain nìkan. bẹ́ẹ̀ni wọ́n wá kórúkọ àwọn yòókù sínú ẹ̀ pé at large pé àwọn yòókù àwọn wá wọn. ariwo tí wọ́n wá ń pa ni wípé wọ́n gba lọ́ọ̀yà. wọ́n gba lọ́ọ̀yà kí ló dé tẹ̀yìn tí kórúkọ wọn bọnú ẹ̀. ẹ bá ń ṣó charge yẹn amendment charge yẹn káyé. bẹ́ẹ̀ yes kí ni o. ó wà lọ amendment charge yẹn wà lọ́wọ́ mi. wọ́n ní etí kíní yẹn ó common gan lórí social media. torí àwọn èèyàn pariwo pé máa béèrè pé kí ló tọ́ ìgbà sáni fún o torí ẹ̀ sì include orúkọ ọmọ bọ́ kò sí nínú main subject ó sì wà nínú ẹ̀. ni pé wọn à lè sọ bẹ́ẹ̀ láìláì. ẹ bá chájì yẹn wà bẹ́ẹ̀ ó wà náà nǹkan tí mo sẹ́ǹsì yín. ẹ ṣàfihàn rẹ. ẹ jẹ́ ká rí chájì yẹn ẹ jẹ́ nígbà tó wá chájì yẹn àwọn béèrè tó máa béèrè ni mo fẹ́ máa jẹ́ lóhùn lẹ́ o ó lè béèrè pé kílódé tí Malam ò ṣe yọjú sí kóòtù táwọn yòókù ṣe yọjú sí kóòtù ọ̀dẹ̀ ni ẹ jẹ́ ń dáhùn. ọgọ. sórí Malam tẹ́ bá ní lọ́dọ̀ yín ẹ bá ń sẹ́ǹdẹ̀ sí wọn. mo ti sẹ́ǹdẹ̀. ẹ sẹ́ǹdẹ̀ sí wọn ṣé rí Malam ò ní yọjú máa sọ reason fún yín. mo ti sẹ́ǹdẹ̀ engineer. wọn ò ní yọjú láyé ẹ jẹ́ sọ reason fún yín
ṣẹ́rí ká ní kájẹ́ lélẹ̀ ẹ káwọn èèyàn máa kà á ẹ rí i pé wọ́n kàn fi captain ṣe main subject lókè orúkọ àwọn yòókù sì wà ń bẹ́ẹ̀ torí ẹ̀ la ṣe gba sáà ni pé tẹ bá padà fìyà jẹ captain ṣì ń bọ̀ lórí àwọn yòókù. ó le gan. a máa mọ wọn àti ìmọ̀ pé àwọn ti dáràn. Malam. ó yá gbé jáde ẹ bá wo in the Federal High Court of Nigeria in Lagos Judicial Division holding kìnìkan charge number same charge number 4216 ẹ wá máa wo between Federal Republic of Nigeria complainant Federal Republic of Nigeria eri báyìí and Muhammad Yahya defendant amended charge count one ẹ máa wo that you Muhammad ẹ rí i pé kò sí orúkọ àwa yòókù ń bẹ̀ mọ́ lẹ́yìn captain Muhammad Yahya that you Muhammad Yahya in conjunction with Abdulhakeem Mudashiru Kewudirorun Yusuf Olatunde Adepoju Mubarak Adepoju Tunde Badmus aka Upton Adelakun Gideon and Abdulrazak Akinola who are now at large tí wọ́n sá káàkiri between August of 2021 and July of ẹ rí i pé wọ́n mention July yìí tá a kọ́kọ́ gbé kéèsì wọlé July of 2022 ẹ rí i pé kì í sọ̀rọ̀ August kì í ṣe September kì í ṣe October táwa lọ́dọ̀ AIG at Lagos in Lagos Judicial Division within the jurisdiction of this ṣẹ́tìrì. torí àsìkò kọ́ máa kà á lọ ìkọ́ tẹ́lẹ̀ fẹ́ yọ ọ́ bẹ̀ ni pé torí wọ́n tó ní kò mọ́ pa captain kílé tó gba sáà fún orúkọ wọn sì wà ń bẹ́ẹ̀ tó bá yẹ pé wò fẹ́ kọ́ gba sáà fún rárá àti pé Syndicate sàn ti gbàgbé ni pé sànù gan tiẹ̀ ti ń defend gbogbo wa papọ̀ initially. àní ẹ̀yin ẹ forúkọ captain nìkan sí kẹ jẹ́ kí captain pé ẹ kọ̀ọ̀kan captain and others kí captain wá fẹnu ara ẹ̀ káwọn tọ́jọ́ ń ṣiṣẹ́ pọ̀ ẹ ní bóyá máa gba sáà fún àbá ní gba sáà fún tẹ bá ṣì include orúkọ anybody mọ́ a máa gba sáà fún now àwọn kan ní ẹ tó bá lò mọ́ pa ẹ̀ o ṣe Malam ò ṣe yọjú Malam ní yọjú òpònú ní ẹjẹ́ ń sọ géèmù tẹ fẹ́ gbá géèmù tẹ fẹ́ pé àwọn alákọ̀ yín ẹ wá tún fẹ́ kọ́ àwa. ṣẹ́ríkà ní magistrate lẹ gbé kéèsì yẹn lọ wàláì gbogbo àwọn tó wà Nàìjíríà wọn máa yọjú. pátápátá. gbogbo ṣẹ́rí ẹ̀jẹ̀ fẹ́ǹtẹ́ ẹ̀ mọ̀ ṣẹ́rí magistrate tó bá gbé kéèsì dé magistrate oral bail ló máa ń fún wọn. bẹ́ẹ̀ ni o. immediately lawyer máa request lẹ́yìn tó bá ti take appeal pé this is a bailable offence ó yá ẹ jẹ́ kó fún wọn ní bail kò sí bail condition tó fẹ́ fún Malam lẹ́kọ̀ọ́ yẹn o ibùkọ́ ní kọ́ lọ wá level 30 wà á jáde ó wá gbé lọ sí magistrate Federal High Court lọ gbé lọ Federal High Court dẹ̀rẹ̀ application bail lọ́ máa ń lo wọn kí n lọ oral bail application bail fún ọ̀tọ̀ mọ̀ máa gbọ́ o wọ́n kọ́ tó fi pa ẹgbẹ́ kí Malam yọjú o wọ́n mọ̀ pé tí Malam bá take plea lọ́jọ́ yẹn wọ́n máa ní kọ́ lọ rí Malam ó jẹ̀bi àbó jẹ̀bi Oniyawo mẹ́ta ó jẹ̀bi àbí ìjẹ̀bi wọ́n á ní kọ́ lọ remind wọn tó bá fẹ́ wá take tó bá fẹ́ file application ó yá jù pé lọ́ọ̀yà wọn mọ̀yàn lọ́ọ̀yà wọn mọ̀ṣẹ́ ó mọ anything á lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta wọ́n wá withdraw case pé àwọn ò ṣe case mọ́ lẹ́yìn ìgbà tó ti lọ sí prison nǹkan tó fẹ́ gbà tó ṣe ní kó yọjú nìyẹn tó bá bí rẹ gbé lọ sí magistrate tó bá ní yọjú Federal High Court application bail lọ́ máa àbí kàn fi ṣe civil suit. àbí kàn fi ṣe civil suit. kàn fi ṣe civil. application bail yẹn pé Malam lọ bẹ̀ ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́ta wọ́n á ní wọ́n ti bẹ̀ àwọn wọ́n ti derive motion wọn torí ẹ̀ Malam àfi tẹ́ bá interview wọn náà ẹ jẹ́ wá fẹ́lẹ̀ kí fi dúró torí àwọn torí ìjọba àsìkò now ìgbà ìkọ́sọ̀ tẹ̀ máa bèèrè ni pé àwọn méje ibo ni ustaz investigation wo ni ustaz derive tó fi mọ̀ pé àwọn méje yìí lọ́rùn captain iṣẹ́ ẹ bá ń bèèrè ustaz lọ́wọ́ bèèrè ustaz adikade kóòtù ẹjọ́ láì ṣe direct criminal complaint ṣebí nísìn mo competition against yàn lẹ́yìn ìgbà tí mo competition ọlọ́pàá béèrè pé àwọn evidences dà ẹ bá béèrè pé àwọn evidences wo lọ́ kó lẹ̀ ṣẹ́rí mistake táwọn tọ́jọ́ ń sponsor kéèsì tó ṣì ń ṣe ẹ jẹ́ ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ṣẹ́rí tẹ bá fẹ́ bá Malam jà àbí Oniyawo mẹ́ta ẹ lọ wá kéèsì mi ṣẹ́rí tẹ bá ṣe include kéèsì captain yìí lọ ibi tó máa kú sí ló máa wà yẹn ẹ lọ wá kéèsì mi ẹ try láti create nǹkan mi kẹfì bá wọn jà torí kéèsì captain yìí ẹ lẹ́rìí lórí ẹ the only thing tẹ kò fẹ́ derive ni pé Malam wá
Oniyawo Mẹta wá wọ́n kàn lọ prison ọjọ́ kan ọjọ́ méjì ẹ lọ́ọ́ ti bẹ̀yìn ẹ withdraw case. Celebrate. Nǹkan tó fẹ́ achieve gangan nìyẹn. Wọ́n á cast course. ṣẹ́rí tó bá máa competition against èèyàn. ẹ wo competition tí Malam kọ against ẹ̀sà lọ́kà Malam ò include orúkọ anybody mọ́. At all. ẹ wo ìtọ́kọ against Jamiu nìkan Malam sọ pé Mudiru ló máa rán yẹ̀sà lọ́kà ṣẹ́ lágbájá ló máa rán. wọ́n jẹ́rí títòpẹ́ tí ń jà kò ní láti dárúkọ èèyàn mọ́. ṣé ẹ jẹ́ àfihàn sample kan ní kéèsì Yaya nígbà tó bá Yaya ṣe kéèsì ní Federal High Court Yaya nìkan ló include mọ́ kéèsì yẹn wọ́n include orúkọ anybody mọ́. bẹ́ẹ̀ni. but during investigation làwọn ọlọ́pàá wá realize pé Dr. Alifulani ó wà nù kéèsì yẹn. investigation àwọn ọlọ́pàá ló include wọ́n dẹ̀ invite Dr. Alifulani wá ní. pé Dr. Alifulani o nínú investigation wa a rí pé ẹ̀yin àti Yaya ẹjọ́ nǹkan kan náà jọ pa yín pọ̀ lórí kéèsì yìí. fù kí ló dé ṣé mo sọ pé wàá nu kéèsì ni mi ò forúkọ ẹ sí náà were you invited who invited you video ẹ wà tán tún lè play jáde lálẹ́ yìí were you invited kí ló ń ṣe ó sọ bẹ́ẹ̀ video yẹn wà Yusuf were you invited nobody who invited you. ẹ fi fọ̀rọ̀ yẹn múlẹ̀. àkọ́fà àwọn èèyàn ní sọ́mrì kéèsì captain ni o níbi tí kéèsì captain wa dúró sí. by 11 o'clock a máa gba by 11 o'clock a máa gba question and answer. nígbà níbi tí kéèsì captain wa dúró fáwọn tó mọ̀ were you invited bẹ́ẹ̀ni. nísìn captain ti take a plea pé wọ́n ti bèèrè lọ́wọ́ captain ó jẹ̀bi àbó jẹ̀bi ó lóun ò jẹ̀bi. meanwhile SAN wọ́n tiẹ̀ ti wá gba gbogbo taking of plea arrangement yẹn is already null and void. It's null and void. bench warrant yín ti wọ́ mi o. no láti pẹ́ gbogbo plea yẹn ò sí mbẹ́ mọ́. torí adájọ́ tó issue bench warrant yín ó lóun ti jáwọ́. adájọ́ yẹn ò tiẹ̀ issue bench warrant tó as seen in 6. àní ẹ jẹ́ ká gbà. no a gbọ́dọ̀ confirm fún wọn it is controversial bench warrant bench warrant. torí wọ́n ti challenge bench warrant yẹn lé ẹjọ́. exactly. adájọ́ tẹ̀ tí wàá pé òun o bench warrant o. àti bench warrant o. ẹgbẹ́ kẹsì orí ibùkún wájú mi. àti bench àti table. ẹgbẹ́ lọ́fẹ́ lòmí. now tó bá assign kéèsì yẹn ẹ wá a gbọ́dọ̀ tún sọ nǹkan tó máa ṣẹlẹ̀. ẹ wá kú ìnáwó gbogbo 13 máa bẹ̀rẹ̀ náwó again. no sanle náwó náà mọ́. no àná. mo béèrè kíní kan lọ́wọ́ SAN nígbà tẹ́mi àti SAN sọ̀rọ̀ mo ní SAN kéèsì yìí ó yẹ kẹ́ ti gba dànù ti pẹ́ wọ́n nínú àwọn mọ̀ àwọn fẹ́ kọ́ náwó yẹn di 2030. Allahu Akbar. tó bá di ẹ̀yìn 2030 tó àwọn ti gbé ẹ ti náwó tán torí pé kéèsì yẹn ò lè kó òǹbí tó wà. pé bọ àwọn ọmọ máa tì wọ́n pé ẹ máa náwó yẹn tẹ́ bá ti ná dé 2030 àwọn wá ṣe necessary thing.